tó ẹ káàbọ̀ síbi iṣẹ́ wa mo kí yín o nílé lóko lọ́nà lẹ́yìn òdì pé ọ̀dẹ òdò bí àjíǹde àtayọ̀ yóò máa jẹ́ fún wa o. Ó ti ṣẹlẹ̀ gbogbo ọmọ Yorùbá ká máa jó ká máa yọ̀ nítorí pé Ọlọ́run ti gbọ̀nà àrà yọ fún wa. Bẹ́ẹ̀ ni o, pàápàá jùlọ Ọlọ́run ti gbọ̀nà àrà yọ fún ilẹ̀ Yorùbá láti dá dúró nítorí wípé orílẹ̀-èdè Amẹ́ríkà wọ́n ti dá sí ọ̀rọ̀ Nàìjíríà. Kò wá ṣe pé wọ́n ti dá sọ̀rọ̀ Nàìjíríà nìkan, gẹ́gẹ́ bí allegedly tí a gbọ́ ni wípé wọ́n tún ti yànnàná gbogbo bí a ṣe rìn àti pé tí wọ́n bá fẹ́ jẹ́ kí àwọn dá sí orílẹ̀-èdè Nàìjíríà tán, pàápàá jùlọ lórí ọ̀rọ̀ agbésùmọ̀mí. Bẹ́ẹ̀ ni, lórí ọ̀rọ̀ agbésùmọ̀mí, ṣẹ̀rí èmi ti sọ pé lórí ọ̀rọ̀ petition tí bàbá wa Professor Bayi Akíntóyè kọ lọ́jọ́ sí, èsì ẹ̀ ti ń jáde o nítorí wọ́n ti ń fún wa lésì tó dáa sí ni. Tẹ́ ẹ̀ bá gbàgbé ṣe mọ̀ pé ààrẹ orílẹ̀-èdè Trump ó ti dá sí ọ̀rọ̀ bí wọ́n ṣe ń pa àwọn Kìrìsìtẹ́nì lórílẹ̀-èdè Nàìjíríà. Nísìnyí ó ti wá sọ̀rọ̀, ó ti fún bàbá Tinubu ní gbèdéke, wọ́n ti fún wọn ní gbèdéke, kódà wọ́n ti fún wọn ní, wọ́n ti la ọ̀nà sílẹ̀ fún wọn tí wọ́n lérò pé táwọn bá tọ̀ ó máa fún wọn ní ojútùú. Allegedly gẹ́gẹ́ bí ohun tá a gbọ́ ni wípé wọ́n ti sọ fún bàbá Tinubu o, kódà wọ́n pa á ní dandan fún bàbá Tinubu. Wọ́n ní ojútùú méjì ni ó wà fún nǹkan tí orílẹ̀-èdè Nàìjíríà dojúkọ. Wọ́n ní àkọ́kọ́ ni pé kí orílẹ̀-èdè Nàìjíríà, ìjọba Nàìjíríà kó fún àwọn láyè láti bá àwọn agbésùmọ̀mí wọ̀yá ìjà lódidi, tó dẹ̀ jẹ́ pé àwọn máa lé wọn tán kúrò lórílẹ̀, tàbí kí orílẹ̀-èdè Nàìjíríà kó gbà káwọn méjèèjì jọ ṣe ìjọba yìí kí wọ́n lè kọ́ wọn bí agbésùmọ̀mí ò ṣe nílè dúró lórílẹ̀ bàbá wa mọ́. Wọ́n ti fún wọn gbèdéke, wọ́n ní nínú kí orílẹ̀-èdè Nàìjíríà gbà kí wọ́n jọ ṣe ìjọba yìí, tó túmọ̀ sí pé agbésùmọ̀mí ò ní lè ráyè wọlé mọ́ tí àwọn US bá dá sí i. Ṣẹ̀rí sí pé ọ̀nà àti ìlà Yorùbá nation ó ti dé, tó túmọ̀ sí pé òmìnira ti dé bá wa. Ìyẹn ní kọ́kọ́ o. Gẹ́gẹ́ bí information tá a gbọ́, allegedly la gbọ́ wípé kódà wọ́n ti dárúkọ àwọn 27 officials nínú ìjọba Nàìjíríà, nínú ìjọba bàbá Tinubu, tó jẹ́ pé ọmọ agbésùmọ̀mí ni wọ́n, tó jẹ́ pé ọmọ Fúlàní ni wọ́n, tó dẹ̀ jẹ́ pé wíwà nínú position, wíwà nínú cabinet ìjàmbá ni ó ń fà fún ìlú, pàápàá jùlọ fún àwọn ọmọ orílẹ̀-èdè. Ìdí rèé o tí wọ́n fi wá yarí, tó fi ní bẹ́bí tí ò bá pẹ̀yìn á fẹ̀yìn fẹ́lẹ́yìn ni o. Bàbá Tinubu wọ́n wá pa á ní àṣẹ débi pé wọ́n tún kàn nípa fún bàbá Tinubu láti gbé ìgbésẹ̀ tó tọ́ ní kíákíá kí káwọn tó bá wọn gbé ìgbésẹ̀ tí ó máa le ju ti bàbá Tinubu lọ. Gẹ́gẹ́ bí ohun tí a gbọ́ ni wípé wọ́n ní kí bàbá Tinubu tètè lé gbogbo àwọn 27 officials tó jẹ́ pé ọmọ Fúlàní ni wọ́n ní kí bàbá Tinubu lé wọn o, kó tó di pé àwọn máa dá sí i, á dẹ̀ ju ti tẹ́lẹ̀ lọ. Bẹ́ẹ̀ ibi tẹ́ ti mọ̀ pé Ọlọ́run ti ń bá wa ṣe, ẹ jẹ́ ká wo ìgbé ayé Ganduje. Ǹjẹ́ ti gbọ́? Wọ́n ní Ganduje ti resign. Wọ́n ní Ganduje ti resign ni, tí gbogbo wa dẹ̀ mọ̀rọ̀ ètò ìṣèjọba wa yìí. Bẹ́ẹ̀ ni, nítorí gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ nígbà tó sọ pé Ganduje resign, ó dìídì resign. Kí ló fà á tí Ganduje fi resign? Òun nìkan mà kọ́, àbí ká sọ pé wọ́n yọ ọ́
gẹ́gẹ́ bí wọ́n yọ́ bí jìgá minister of defence tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n lọ ti yọ́ bí jìgá ẹgbọ́ kí ló fà á tí Ganduje fi resign gẹ́gẹ́ bí tájọ́ mọ̀ bí orílẹ̀-èdè Nàìjíríà ṣe máa ń lọ bóyá èèyàn kan ní position wọn yìí tó bá ti rí pé ẹni yìí ọ̀ka ti fó tàbí ká sọ pé ó ti cast kíá lọ́mọ ayé àtètè yọ́ bí jìgá wọ́n wá sọ pé ó resign kí àwọn èèyàn má bàa mọ bó ṣe ń lọ lẹ́yìn tó sọ pé ó resign tọ̀ ni wọ́n wá gbé láti fi hàn pé ọgbọ̀ngbọ́n tí wọ́n máa ń lò rèé o bẹ́ẹ̀ ni ọgbọ̀ngbọ́n tí wọ́n máa ń lò ẹ dẹ̀ mọ̀ pé tí àwọn orílẹ̀-èdè US tó bá dá sí ọ̀nà tí Yorùbá fi tètè yá kíákíá nìyẹn o ẹ jẹ́ ká àtẹ̀jíṣẹ́ àwọn ènìyàn mi bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ àgbọ̀n táwọn ènìyàn sọ gbogbo ọmọ Yorùbá fi èyí dúpẹ́ lọ́wọ́ bàbá wa Professor Bayi Akintoye àti bàbá wa olóyè Sunday Igboho Òòṣà kú iṣẹ́ takuntakun bẹ́ẹ̀ ni èyí tí wọ́n ṣe lórí kí Yorùbá lè gba òmìnira bẹ́ẹ̀ bàbá wa Professor Bayi Akintoye bàbá wa Ọláyẹmí Kóìkì ẹ̀yin ni a mọ̀ gẹ́gẹ́ bí agbẹnusọ fún gbogbo ilẹ̀ Yorùbá ṣe rí àwọn ẹlòmíràn tó bá ń jáde àjẹpẹ́ tí àpò wọn àti inú wọn ló pè wọ́n tàbí wọ́n fẹ́ lò wọ́n against ni o bẹ́ẹ̀ ẹ wò ẹjá ká àtẹ̀jíṣẹ́ yìí àwọn tí wọ́n kọ petition kì í ṣe lásán bí kò ṣe pé wọ́n fẹ́ kí òmìnira kó dé bá ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ni o torí ẹ̀ náà ni a ṣe ń pariwo pé Yorùbá nation òun la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún bẹ́ẹ̀ ni o ọdún ayọ̀ sọ̀rọ̀ ó ní bàbá wa emeritus emeritus ìyẹn Professor Bayi Akintoye àti bàbá wa olóyè Adéyẹmọ Sunday Igboho Òòṣà àwọn ni ẹni tí a fọkàn tán tó jẹ́ pé ọkàn wa sì balẹ̀ lórí pé wọn ò ní wa ọkọ̀ wa dé ibi ìparun síbẹ̀síbẹ̀ ààrẹ orílẹ̀-èdè Trump àárọ̀ ẹni o dákun tètè tẹ̀síwájú láti pín orílẹ̀-èdè kí Yorùbá kí wọ́n lè dá dúró lọ́tọ̀ọ̀tọ̀ láìpẹ́ mo dẹ̀ mọ̀ pé òmìnira náà yóò bọ́ sí i bẹ́ẹ̀ ni o òmìnira náà yóò bọ́ sí i o la ṣe ń pariwo pé ẹ jẹ́ ká ronú Yorùbá nation ti dé tán òmìnira ilẹ̀ Yorùbá ó ti wọlé torí ẹ̀ la ṣe ń pariwo pé ẹ bá wa fi olóyè Sunday Igboho Òòṣà àti bàbá wa Professor Bayi Akintoye ẹ wo àwárí jù báyìí lọ nítorí a máa bẹ ọ̀bẹ níbẹ̀ ṣú atẹ́lẹsẹ̀ yóò máa bẹ̀nù ẹni bá wá láwọn ní dé owó láwọn ní dé bá ẹ bá wa like ẹ share ẹ subscribe ẹ tẹ̀ sójú ẹjọ́ yàwó yọ̀ lọ́tún lọ́sì pé Yorùbá nation nìkan ní ọ̀nà àbáyọ la fi kì í pé ó dàbọ̀.